jọ̀ọ́. Hello. Ẹ̀sẹ̀ kalẹ́ sà. Ẹ kálẹ́ bàbá kí lẹ́nu la kọjá sà. Àpètò bó ti pè sórí prógámù yìí rí ṣẹlẹ̀ fún mi ní ìmọ̀ràn tí mo wá fẹ́ gbà lálẹ́ yìí pé ìyàwó mi èmi àti ẹ̀ àjọ wá láti ìlú mi wípé àgbà ti dáná ìgbà tí ó wá sí pé nǹkan chéǹjì fún mi mo ṣàkó kúrò nílé mo jẹ́ sí sáwọn àbámílẹ̀ rẹ̀ kò lórí kò nídìí mo wá ní kí n mú fọ láti ní ìyàwó mi yẹn lóòótọ́ ex girlfriend mi ni àti fi rálẹ̀ more than 8 years òun ti lọ sórílẹ̀-èdè mi mo wá ń pè olóhùn máa òun ti wà ní Nàìjíríà padà bọ̀ wá ní pé ìyàwó mi yẹn kí n kọ́kọ́ ẹtú pẹ̀lú ẹ̀nà pé bóyá ló sì fẹ́ mi padà àbí kò fẹ́ mi mọ́ mo wá pè ọmọ tó wà lọ́wọ́ rẹ̀ báwo la ṣe ṣe pẹ̀lú àníkọ́ mẹ́yà wà lọ sí bọ́ ẹ tí mo tẹ̀lé nísìnyí tó jẹ́ pé kí n pè bóyá kò sí mọ́ àbí yóò sí ó wá sọ fún mi pé ká wá parí ìjà ẹni tí yẹn ni mo lè ti promise ẹ̀ pé mi ní ìgbà mọ́ ọ̀rẹ́ yẹn wá sùn wá fẹ́ ta ìmọ̀ràn nílé rẹ̀. Àgbékalẹ̀ yín kò lè bá yí àwọn ọlọ́pàá yìí tó gbọ́ wa nílé sà. ẹ lò sà. tí n bá gbọ́ yín yé dáadáa ẹlẹ́fẹ́ ìyàwó kan tẹ́lẹ̀ ó bí ọmọ kan fún yín sà. nígbà tí ó wá sí mọ́ọ̀tì lọ́wọ́ yín ẹni arábìnrin yẹn lọ. lẹ́yìn n tẹ́ sọ nígbà tó wá lọ yẹn bàbá mi ṣé òun ló travel out ni àbí ta ló travel out sà. first ex-girlfriend ni ẹni tí wọ́n kàn fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló travel. kẹ́ tó fẹ́ ẹni tó bímọ fún yín yìí. èyí tó kẹ́rù kúrò lé nígbà tí ó sì mọ́ọ̀tì lọ́wọ́ yín yìí. nígbà tí yẹn wá padà dé láti ibi tó lọ ó wá ní kẹ́ lọ bá ìyáálé yín náà bóyá yóò ṣe pàdé yẹn sì máa fẹ́ tàbí ìfẹ́ ra yín mọ́ kẹ́ tó wá bá òun. ìgbà tẹ́ wá lọ bá ìyáálé yín yẹn tó bímọ kan fún yín sà kí ni nǹkan tó sọ sà. ó kọ́kọ́ wá fi ọmọ mi yẹn ó fún mi gbé kó wà lọ́dọ̀ mi kó wà lóṣù ọ̀lùdé ìgbà tí mo tún wá pè ní láti wíìkì yìí ọba nìyẹn ká wá settle down ká wá parí ẹ̀. ìní tí ó wá ẹ̀sẹ̀ dé láti travel yẹn mi wá mọ̀ pé tí mo wá fẹ́ sọ fún ẹ jẹ́ n bá yín mú ọ̀rọ̀ yín báyìí kí ni age yín sà. I'm 39 years now. ọmọ tí ìyàwó yẹn bí fún yín ìyáálé yín kí ni age ẹ̀. 4 years. ẹ wà lé 35 ló lọ. bẹ́ẹ̀ni. kí ni age arábìnrin yẹn. 31. báyìí. bẹ́ẹ̀ni. ẹ jọ lò tó ọdún mélòó nù marriage ẹ̀yin méjèèjì kó tó di pò lọ sà. 4 years. náà lẹ lò. no 6 years náà lò. 6 years lẹjọ lò ẹ̀yin méjèèjì kó tó di pò kú marriage yẹn. bẹ́ẹ̀ni. ok ẹ mọ̀ pé kò sí bẹ́lẹ́dẹ̀ wà ń bí. iṣẹ́ wo lẹ̀yin ṣe ńgbà tẹ́jọ́ fẹ́ra yín ẹ̀yin méjèèjì. iṣẹ́ tẹ́mi ṣe ní ìgbàjọ fẹ́ra ní ilẹ̀ Igbo pẹ̀mbọ̀ iṣẹ́ àwọn dísú jẹ yẹn ṣe mẹkánò pẹ́kì àti ìrẹ́nìjẹ. àwọn iṣẹ́ wo ní jẹ́ báwọn kò yé mi dáadáa o. àwọn ẹ̀jì mẹkánò àwọn jẹ́ńtọ̀ táwọn máàsì ilẹ̀ tún ṣe. bẹ́ẹ̀ ni àgbàgbà sólà wá dé ó fọ́ àwọn iṣẹ́ yẹn. ẹ fẹ́ kó bọ́rọ̀ àjọ kálukú wa náà la ṣe ń lọ bí sólà pẹ̀lú epo. iṣẹ́ wo ni ìyàwó yín ṣe nígbà yẹn. òòlù ló ń tà chemist ìyàwó yín. bẹ́ẹ̀ ni. ṣé mọ̀ pé ìyàwó yín yẹn ìyáálé yín tó bí wọn kan fún yín ẹ mọ̀ pé kò sí bíbá yìí láti defend rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ṣé ẹ mọ̀ pé tí ẹ bá jẹ́ olótìtọ́ síra yín pẹ̀lú tẹ̀sán sìn ṣé ẹ ń pè yín lẹ́nu ìgbésí ayé ara yín àbí bẹ́ẹ̀ kọ́ sà. bẹ́ẹ̀ni. ṣé ẹ pé kéde ìgbésí ayé Babátúndé ọmọ Balógun àbí bẹ́ẹ̀ kọ́. kéde ẹ̀sẹ̀ ìgbésí ayé àwọn ọlọ́gbọ́n yín ti ń gbọ́ wá ń lé. nípa ìdí èyí ẹ mọ̀ wulẹ̀ tanra yín pẹ̀lú ọ̀rọ̀ tó wà ńlẹ̀. ká pè mí bá ní ẹ̀yìn ṣó ti yé yín gbólóhùn tẹ́ sọ yìí pé nígbà tí ò sí nǹkan kan ìyàwó mi wá kan lugbó nǹkan kan bẹ́ẹ̀ yẹn ẹ gbọ́ tí mo fẹ́ sọ yìí. gbogbo ìdílé tó ń gbọ́ mi pátá lórí ètò lálẹ́ yìí Ọlọ́run ní fi ìpọ́njú bá wa jà
o ẹ ṣàmì alàgbẹ̀yìn náà tó ṣàmì ni àmì mo ẹ tó àdúrà àwọn ẹ ṣàmì ṣàmì. Ìlọrí ojú ìgò tí ìpọ́njú bá pọ̀ lápọ̀jù nínú ìrìn àjò ìgbéyàwó ọkọ àtìyàwó lọ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ àwọn méjèèjì ṣẹ́ wọ́n á lọ lọ́tọ̀ọ̀tọ̀ kó mọ̀ sí kẹ́ ẹ mọ̀ nífẹ̀ẹ́ ara yín rárá kẹ́ ẹ pàdé mo tún sọ nígbà kejì pẹ̀lú agbára Ọlọ́run gbogbo òdílé tó wà ní òpọ́njú nínú ìrìn àjò ìgbéyàwó wọn láṣàlẹ̀ tòní Ọlọ́run àṣẹ̀dá yóò ṣíjú àánú wò wọ́n. kí ni jájá mọ́ṣáláṣí Ìlọrí ṣé mò ń sọ̀rọ̀ àbí mi ń sọ̀rọ̀ ẹ tán pè ní ìpọ́njú ni kò ní ṣẹlẹ̀ sí wa. Ìyàwó ṣìwàwù ọkọ ṣìwàwù ìyàwó ń respect ọkọ ẹ̀ 247 ìyàwó ń gbọ̀n tẹ̀lé ọkọ lẹ́yìn káàkiri ọkọ yẹn rí nǹkan jẹ ní o ó ń tọ́jú ìyàwó yẹn ní o bó ṣe ní gẹ́lẹ́ mo sọ fún ẹ yẹn kápẹ́ tí ò rí nǹkan jẹ ló bá fẹ́ tí obìnrin yẹn bá ṣí adìẹ ọlọ́mọ wàhálà lẹ̀ fún ọkùnrin yẹn fúnra ọkùnrin ni ọmọ kẹrù ẹ̀ bọ́ta alàgbà ṣé ẹ gbọ́ òótọ́ ọ̀rọ̀ sà ẹ lọ sọ́dọ̀ ìyáálé yín ẹ lọ yanjú kan tí máa bẹ láàrin ẹ̀yin méjèèjì ṣé ẹ ti gbọ́ sà owó tí mo ní mo yá yín lórí ètò yẹn o ẹ padà sọ́dọ̀ ìyáálé yín ẹjọ́ ṣiṣẹ́ ẹjọ́ dára yín lókòwò ṣé mò ń sọ̀rọ̀ bàbá mi fún àǹfààní ara yín ni o fún àǹfààní ara yín ni sá o báàrin ẹ ṣe jẹ́ nìyẹn o ṣé ẹ ti gbọ́ sà ọ̀rọ̀ ayé yín ò ní dàrú o ẹ ọkùnrin dẹ̀ nìyẹn ní dobìnrin láíláí ẹ ṣàmì ìtumọ̀ àdúrà yẹn ni pé bíbélì àti àlùkùránì kẹ́rìm fi ìdí ẹ̀ múlẹ̀ kí ọkùnrin ni ó máa pèsè fún lé ẹ̀ bó ti wulẹ̀ kóbìnrin wá òkè ètò ọkùnrin ni ó máa pèsè fún lé ẹ̀ ìwọ tó bá jọkùnrin tó pèsè fún lé rẹ òun wá ìgúnlera rẹ lórí ni tí àdúrà tí ọba àgbàwé kí fúnfẹ́ lẹ́pọ̀ tí ò lè ká kúrò lórí ẹ̀ torí fúnra ẹ̀ ló ń gba ṣòkòtò kó ń di ara ẹ̀ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni tó ń wọ tòbí ẹ padà sọ́dọ̀ ìyáálé yín sà. Okay.